ọmọ balógun aliyaja sùúrọ ọlá táwọn alẹ́sìn lọ́yẹ̀ àgbẹ̀kẹ́ kọ́lọ́mọ́jọ fọlápìtàn kò lọ́lá rí. alánú ní tọ́jú ìgbà èèyàn lọ. àkùbí àpọ̀tọ́ lọ́hún ṣe lẹ́ni tí ó kò ní mọ̀ra alánú ní àbẹ̀kẹ́ àǹfààní ẹ̀ ó tó kéèyàn ṣàpọ́nlé ẹ̀ ìwúlò ẹ̀ ó pọ̀ púpọ̀ fáráyé kọ́lọ́ má kọjú gbẹ̀mí alẹ́sìn lọ́yẹ̀ tó ráwọn gbádùn aliyaja sùúrù rẹ̀. Ramadan Kareem láti iléeṣẹ́ wa Alesh Star TV pẹ̀lú àtìlẹ́yìn ìyá wa ọmọọba Adéwùnmí Alesh pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn patron àti matron wa lóní ká jáde fún àwọn aláwẹ̀ àwọn tó ń gba Ramadan àti Lent pé ká kí oúnjẹ fún wọn bí ìyá wa ṣe máa ń ṣe nìyẹn lọ́dọọdún kọ́ ló ń ṣe ní ìbádà fún wọn kọ́ àṣà owó kó má dá wọn ọ̀dà àlàáfíà kó má dá wọn kí àparí inú wọn kó má bà tòde wọn jẹ́ o kọ́ má sì rí kọ́ má ya wèrè o kọ́ ló ń pèsè fún wọn lágbára Ọlọ́run lọ́la láúlá wàlákùúwátá hílà bílà ìlàlílẹ̀ azim. Alesh Star TV. ìwúlò ẹ̀ ó pọ̀ púpọ̀ fáráyé kọ́lọ́ má kọjú gbẹ̀mí alẹ́sìn lọ́yẹ̀ tó ráwọn gbádùn aliyaja sùúrù rọ̀. alánú ní tọ́jú ìgbà èèyàn lọ. onínúure ní alájà sùúrù rọ̀ ó ṣe fónílé ṣe fàlejò kárí ayé wọ́n fi sọ pé kọ́lá ẹ̀ má relẹ̀ láéláé aládùúró ti àgbáyé ní àbẹ̀kẹ́ màmí ọlá táwọn wà mí sùúrù rọ̀. mi ò ní rí ẹni gbàgbọ́ kó ṣẹ́kù. tí o Alesh TV ò ní já.